ẹ bá kí Khadija o ẹ bá kí Khadija o òní gangan ní sọjọ́ bí ẹ bá ń kádé ọlá. kógókógó lòun agogo rò pọ̀nlápọ̀nlá lòun bàtà òṣùpá akéwì mo tún ti dé bí ṣe èmi o mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ èmi dé kùtù àìbèjì yálẹ̀ ta mo dé pápá mo tún fẹ́ gbọ́n wíwín ọ̀rọ̀ lẹ́nu èmi mo dé nítorí ọmọ ọlọ́jọ́ bí òní o Khadija Adéọlá aya Adéṣẹ́ńbẹ́lẹ́ ní àbúrò òde o òkú ọdún òsì kó àṣeyẹ bóyin ṣe mọ̀tẹ̀ nínú afárá ekulu mọ̀tẹ̀ lálàyèrè òjò lámọ̀tẹ̀ nínú àpà ọdún onídé kámọ̀sẹ̀ rọmọbì lórí àtẹ ẹ̀wọ̀n adúmáadán o adúmáadán rẹwà lóbìnrin ni ẹ gbàgbé èjì olórí ìrì ọmọ ẹni ọkùnrin kó lọ́nà tó ní bẹ́lẹ́ yóò jáyẹ ní àsì ìjàlẹ̀ ẹni ọmọ wọn nìbàdàn ó kú ọdún o ìbàdàn lé olúyọlé ọmọ ajẹ́gbín o bẹ́ẹ̀ yìí lọ́mọ ajẹ́gbín jẹ́ karahun ọmọ àfi karahun fọ́rí mu ìbàdàn mọ́jà pé kára wájú lẹ́rú ìbàdàn lú òjò ìlú àjàyí ìlú bíkúnlé ìlú ògúnmọ́lòlódò kẹrì lójú ogun ọwọ́ kẹ̀mbẹ́rẹ́ bí ìjà wọn lákì wáyé ká mọ́ lárùn kan ìjà gbọ́rọ̀ lárùn ìbàdàn àṣẹ ìṣàmọ́dún o tọ́ba wọn níta ló ń kọrin ewì sétí gbọ́ rẹ òṣùpá akéwì lèmi jẹ́ àfijọ́ akéwì tí wọ́n ń wí àfijọ́ akéwì tó gbòde o.